bẹ́ẹ̀ ni ilẹ̀kùn Mẹ́kà Mẹdínà tún ti ṣí fún gbogbo alálàájì láti wá ilé Olúwa lọ rí jọ́sìn láì ní pákáleke nú. Al-Maruf Olúyọ̀lé Hajj and Umrah Trust Limited ní ká ẹjẹ́ abáná. Al-Maruf Olúyọ̀lé Hajj and Umrah Services òkú ni wọ́n kì í ṣàgbọ̀fọ́lẹ́ pẹ̀lú ìdíṣẹ́ hajj àti umrah. Ọ̀pọ̀ tó ti bá wọn rìnrìn àjò hajj lórí ìròyìn kọ́ mẹ́bàá wà bọ́ sọ́wọ́ alágbèdá lásìkò yìí. ẹni tó mọ̀nà ní ọ̀tẹ̀lẹ́ Al-Maruf Olúyọ̀lé Hajj and Umrah Services. ọ́fíìsì wọn wà lábòjúkọ ọlá Shell petrol station lágbègbè yídì àgbègbè gate ńbàdàn. ẹni máa pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08030817867 lẹ́ẹ̀kan sí 08030817867. pẹ̀lú ògùn ọlọ́run hajj ìtọ́dún ní Al-Maruf Olúyọ̀lé ni màá bá lọ́wọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين أيا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه فمن كان من ربي فإنك ربه وما كان من مولى فإنك مولاه فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. akírani kíkí ọlá akírani kíkí ọlá akírani kíkí táwọn kíra ní ọlá àlìjẹ́nà pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuhu. akíra káàbọ̀ sí rétò wa Al-Basira ètò àjọmọ́ tẹ́tí gbọ́ láti lè ṣe rédíò Solutions FM 93.9. ètò náà ti dé sórí atẹ́gùn pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́n. àwọn sátúwà tí wọ́n máa ń dá alẹ́kọ̀ọ́ lọ́n ní gbogbo gbà àwọn náà ti wà níbí pẹ̀lú wa. kí á farabalẹ̀ ká máa fi ọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ náà lọ́kọ́lọ́n kó san gbọ́ alẹ́sùn lórí. àwọn sátúwà tí wọ́n tún máa bá a sọ̀rọ̀ rárá yìí gẹ́gẹ́ bí wọ́n ti ń bá wa sọ látẹ̀yìnwá wọn náà ní sọ Suleiman bọ́ni Ibrahim Abu Ibrahim ẹ̀sà òkè kọ́lọ́n jẹ́ kí á rí wọn pẹ́ bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí òun náà lọ́ba tí adúpẹ́ fún. à ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣọ́jẹ̀dá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ìkẹ́ Ọlọ́run kó máa bá Ànábì àti àwọn ará ilé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí ní àpapọ̀. a kí gbogbo wa ní gbogbo ibi tí a ti ń gbọ́ wa káàkiri Ọ̀yọ́ state àti ibi tí èsì Ọ̀yọ́ state náà. bákan náà kí gbogbo wa àwọn táwọn wò wá káàkiri ibi tí a ti ń wà pé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. àwọn onígbọ̀wọ́ ètò ọlọ́mọba ní sàlékún dáadáa wọn. iléeṣẹ́ Solution FM ọlọ́run má jẹ́ kó jóná. àlùbáríkà tí ọ̀pọ̀ ọlọ́mọba ní fi sí. bákan náà à ń fi àsìkò yìí a fi ń ṣàdúrà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ òdodo tí a jọ ń bára wa lọ tọkàntọkàn. ọlọ́run má jẹ́ kẹ́ni kankan wó ṣiṣẹ́ o wọlé àjọ kan sọ ọlọ́run wọlé agbóná la ilaha illallah. ní ìjẹjọ à ń ṣàlàyé nípa ọ̀rọ̀ ìjọ wo ni yóò là pẹ̀lú àdìsí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ní àwọn ìjọ ọ̀hún wọn ó pín sí 73.
so kí ló sì fà á òun náà ni àwọn ọ̀rọ̀ tí ó wáyé nígbà tí Ramadan fẹ́ parí tí ẹnìkan béèrè tá fi wá ń dáhùn lórí àwọn béèrè yẹn so ibi tí a ti fẹ́ gbé lónìí ẹ̀rí pa ti ṣàlàyé díẹ̀ níjẹjọ pé àwọn wo ni ìjọ tí yóò là kí náà sì fi dá wọn mọ̀ àsọfà pé kì í ṣe àwọn nǹkan táwọn èèyàn dálẹ̀ yìí a fẹ́ sọ pé ẹgbẹ́ ṣíṣe àti Islam nínú àwọn ọ̀rọ̀ tá mẹ́nu bà níjẹjọ ni wípé iṣẹ́ ẹ̀sìn al-amalu li-jama'i ká iṣẹ́ papọ̀ iṣẹ́ ẹ̀sìn ò ṣe é dá sí eléyìí lówó lọ́wọ́ kí tọ́hún ò ní lọ́wọ́ ìwọ ọmọ kí ó àwọn eléyìí náwó so bánàbí náà ti sẹ́nu olówó ọmọ náà fáwọn tó mọ̀ ẹ̀yìn máa fi iṣẹ́ ẹ̀sìn lọ kálukú lè jọ máa gba ládàá ok a fẹ́ lọ sí wáàsí àwọn kan ní ó tó engine àwọn kan ní ó gbé kiri so kálukú wàá jọ gba ládàá papọ̀ so amalu jama'i inú àwọn kan ní ó tàga àwọn kan ní ó tabana àwọn kan ní ó sì gbá àwọn kan ní ó sàwo so iṣẹ́ ẹ̀sìn kì í ṣe iṣẹ́ àdáṣe pé èmi nìkan ní mọ̀ dá sí ṣùgbọ́n a ti jẹ́ kó yé wa pé Islam ní number 1 priority kódà kò sí number 2 Islam ní o torí tọ́lọ́run fi dára ni pé ká wá ṣẹ̀sìn láyé náà ẹgbẹ́ ṣíṣe kì í ṣe ọ̀ràn nípìlẹ̀ ṣùgbọ́n lè di ọ̀ràn téèyàn bá ṣọ́ra ẹgbẹ́ ó yàtọ̀ sí amalu jama'i kí ni tí mi gbàlérò pẹ̀lẹ́gbẹ́ gbogbo nǹkan ló máa ń ní terminology rẹ̀ tí máa sọ pé ẹgbẹ́ má sí ẹgbẹ́ Islam ní kò ṣe ṣùgbọ́n ẹ lè kóra yín jọ kódà lè fúnra wa ló kọ pé àwa ní báyìí so but báwo ni ó ṣe jẹ́ pé Islam lè fẹ́ ṣe ń bẹ̀ lónìí ẹgbẹ́ làwọn èèyàn ń ṣe ló múrú àwọn tí wọ́n ń béèrè pé tẹ́yìn bá ní rádìó ọ̀kan báyìí ṣe á sọ pé kì í ṣe mùsùlùmí torí tí wọ́n design fún wọn kì í ṣe Islam ẹni tí bá ń ṣe pé yóò béèrè pé kí ni tí Islam ní a ṣe ní tí Islam ní ó ṣe ní ọmọ ṣe kódà kọjá pé ntẹ́gbẹ́ rẹ̀ gbé wá ọ̀tà kò Islam definitely tí wọ́n bá ti lè gbà sọ́dọ̀ a jẹ́ pé kì í ṣe Islam ní a fẹ́ ṣe mọ́ ẹgbẹ́ ní a fẹ́ ṣe wọn. àwọn ẹgbẹ́ tá a wá ń ṣe Nàìjíríà ó pín méjì a ní àwọn ẹgbẹ́ àtọ̀rìnwá tó jẹ́ pé kì í ṣe Nàìjíríà ní rúùtù ẹ ti wá àwọn ìyẹn ló burú jù lọ àwọn ìyẹn ló burú bàjẹ́ a ní àwọn ẹgbẹ́ ti inú ilé tó jẹ́ pé báyọ̀ àbáwá ní ẹ̀kẹ́dálẹ̀ pé ọ̀yá ẹja wọn kóra wájọ ẹja wò mọ́ academic line ẹja wọn kóra ní Ansarudeen ẹja wọn kóra ní Nawarudeen ẹja wọn kóra ní Nasfat àwọn ìyẹn kì í sábà sí pọ́blẹ́mù tó lè wá ń bi ìyẹn ò ju wípé ṣé n tọ́lọ́ wí tánà bí wí ni bá a ṣe la fẹ́ kóra wájọ ẹjọ́ jẹ́ pé constitution wa Quran àti Sunnah ní ànídìíká ní constitution mi tá a fẹ́ ṣe báyìí káwọ́ kí sí ẹ̀rí rẹ̀ wà nínú Quran so ọ̀nà wo ni ẹ gbà dálẹ̀ ṣe pé bóyá nítorí bídíà wọ́n lè fi bídíà bẹ̀rẹ̀ ṣùgbọ́n ẹja ká tó ń ṣe tinú ilé nù ṣé wàá rí tìta táwọn èèyàn wá rà wá sínú ilé imported kò sí bẹ́ẹ̀ ṣe lè bá wọn sọ̀rọ̀ tó ibi tó ti jẹ́ origin ṣẹ̀wọ̀n káwọn kan bẹ torí pé orí rédíò láwà tí n bá ti ń kóòdì ẹ̀ báwọn ìwọ náà ti máa mọ̀ àwọn kan bẹ tó jẹ́ pé ẹgbẹ́ wọn ìta ló ti wá wọ́n dẹ̀ design rẹ̀ láti Pakistan ni gbogbo tí ẹ design láti bẹ̀ ṣe àwọn pé rúùtù ta ló ti wá láti Pakistan náà ti design ẹgbẹ́ wọn irú àwọn ẹgbẹ́ tó bá belong bẹ́ wọn kò sí ní tẹ́lẹ̀ máa sọ fún wọn àfi tó bá wá láti Pakistan yẹn ẹgbẹ́ kan nù o àwọn kan ń bẹ ẹgbẹ́ tiwọn láti Egypt ló ti wá wọ́n design rẹ̀ wá láti Egypt ẹ̀tàpòrò rẹ̀ ọ̀dọ̀ àwọn lúmìlà Áfíríkà ó dé Nàìjíríà náà àwọn èèyàn gbà lánìyàn tẹ̀sìn but rúùtù rẹ̀ gángan ní Egypt ni ẹlòmíín ṣe ní Nàìjíríà ẹni ẹgbẹ́ tí mo bá rí kí n sọ tí máa ń dákọ̀ bí tó ti wá ẹlòmíín ṣe ní Nàìjíríà kò mọ tó pilẹ̀ rẹ̀ yóò kí a ṣe bá nìyàn tẹ̀sìn náà ni aṣáàkúrò àjọ à ń ṣiṣẹ́ ẹ̀sìn ni táwọn tí bàbá wa ń lẹ̀ ń bì ó clear sí wa o ìjọ Sùmùràtùl Mùmínínà ní ìsìn àwọn àbákúrò àwọn jọ ó ní tẹ́ fẹ́ sí so kí ẹyà àwọn oníkéw ẹyà ká tó mọ kéde mọ so àníyàn tọ́lọ́ tó pè tí ò sì ní wàhálà kankan nú Ansarudeen Nawarudeen Nasfati gbogbo àwọn ẹni yẹn wọ́n kóra wọn jọ so
a mistake lè wà o pé ẹ bá mo sì já sí báyìí ẹ worú àwọn NASFAT ní lápẹẹrẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ NASFAT máa ń ṣe total 31st crossover night 31st mọ̀júmọ́ 1-1 nígbà tí NASFAT bẹ̀rẹ̀ nígbà ọ̀yá fúnra wọn ní ọwọ́ gílé pé kò sẹ́rì fún ṣé mọ̀ pé wọ́n upgrade nìyẹn wọ́n ń bọ̀ díẹ̀díẹ̀ kí kò sẹ́rì fẹ́lẹ̀ yìí àṣẹ mọ́ so mo fi yẹn ṣàpèjúwe àwọn tí wọ́n wá láti ta mọ̀lẹ́gbẹ́ mi ń bẹ wọ́n design láti bo Pakistan Egypt ẹgbẹ́ mi ń bẹ wọ́n design rẹ̀ láti Egypt ó di méjì ẹgbẹ́ mi ń bẹ láti India ní ti design rẹ̀ nínú àwọn ẹgbẹ́ tó wà ń bí torí in tí ò jẹ́ máa fẹ́ dákọ̀ wọn ò ní wípé ọ̀nà negative mo fẹ́ gbà sọ̀rọ̀ wọn àwọn tí mo lè sọ positive pé a sì lè jọ correct ara wa ìwọ ni ó wá máa bá ń wá ọkàn sí bá so máa wá sí kà máa fill in the gap ẹgbẹ́ mi ń bẹ Senegal ní ti design rẹ̀ Senegal so ibẹ̀ ní ti ní asálẹ̀ ibi tẹ́ ti ń gbin ẹ̀pà ní ti design bẹ̀ ibẹ̀ lọ́lọ́run gbànà bíi tiẹ̀ sí lọ́dọ̀ tiẹ̀ ìtọ́ba wa láti bẹ̀ kódà ẹlòmíì prefer pé kó lọ Mẹ́kà pé kàkà tó wọn wà fi lọ Mẹ́kà Senegal ló wọ́n lọ ẹwà dánwò irú ọ̀rọ̀ tó kù wọ́n ẹlòmíì bẹ̀ Morocco àwọn Moroccolization nìyẹn so Morocco ní ẹ tọ́ da ẹgbẹ́ wọn lẹ̀ so ní ẹ ti decide rẹ̀ yóò bá ń da fún ẹnìkan tó ń kọ́mẹ́ǹtì lójú kínní ẹlòmíì bẹ̀ Iran Iraq so gba àwọn Iran Iraq so ní ẹ ti decide bí ká máa búsà bé so bí ká máa ṣe gbogbo àwọn àmọ́ búsà bé àmọ́ fẹnu àtẹ́kẹ́ sílámù nǹkankan ẹ̀bẹ̀ àwọn bí Iran Iraq nǹkankan ibẹ̀ ló ti wá so gbogbo ẹ̀sìn wá wà ọ́n ṣe ráwọn ẹgbẹ́ tó jẹ́ pé ìtanirúùtù wọn wà inú lé ń bì àwọn ará Nàìjíríà kàn lọ gbà wá ẹlòmíì lè béèrè pé alùsùnà ńkọ́ ìbéèrè yóò ti máa wá sí ọlẹ́mi òkè àwọn alùsùnà ńkọ́ sórí alùsùnà mo gbọ́ tó ayé alùsùnà ìtọ́rọ̀ ọba àlékọ́ látọ̀ sọ látòrí Ànábì sallallahu alaihi wasallam àlọ́gà ju Ànábì lọ sallallahu alaihi wasallam ọ̀gá wa níta ni o Ànábì ẹni tó dì sáyẹ̀sìn fún alùsùnà tó bá fẹ́ já alùsùnà ẹni tí ó dì sáyẹ̀sìn fún ọ lànàbì gbogbo olù tí mo já kan ìlọ́lá àwọn tó jẹ wípé àwọn tó dá lẹ̀ ni wọ́n jọ mọ̀ lú yẹn in tí wọ́n dẹ̀ design lẹ́yìn Ànábì ni wọ́n sì wáyé wọn èsì Ànábì kátàwá tó bí fún Ànábì ní ìsàlẹ̀ ní bóyá àbánàbì kàtọ́ lọ́n gbéde ọlọ́wọ́ gbá Ànábì mi dé lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam so in tí wọ́n á design táwọn òkè mo fẹ́ fi kíní contribute sẹ́sìn èmi ọ̀bá yín tó àníyàn wò ní ìsìn ìfẹ́ lé wọn sórí ìgbálẹ̀ ọkọ̀ọ̀kan ṣùgbọ́n àwọn òkè ẹ jẹ́ ká ṣe báyìí wọ́n wá ń fi ìjọ yẹn ti sọ́dọ̀ wọn pé lágbájá ìjọ tàmẹ̀dùn àwa ní kò sáburú ntòkólẹ̀ ntọ́dálẹ̀ ni but ẹ jẹ́ ká wo ntọ́ wá design àwa wá gbé Kùránì àti súnà lẹ̀ tó jẹ́ pé òun ló lórí àwa ń gbé constitution wọn lẹ̀ ntọ́ wá takò Kùránì àti súnà ń bẹ̀ tábà wá sọ fáwọn èèyàn kí wọ́n má ṣe wọ́n lẹ́gbẹ́ yẹn ni wọ́n ń takò ẹ̀yìn ìyá wa ń fẹ́ kẹ́ ẹ sí kíkálukú sí orí dáadáa ẹ rí i pé ẹgbẹ́ tá à ń sọ ní ìsìn ìta ló ti wá ẹni tó wá gbà Nàìjíríà tó wọn àwọ̀ Amẹ́ríkà kẹ́kẹ́ tẹ́lẹ̀ pa intelligence inú ẹgbẹ́ yìí kò sí inú ẹ̀sìn tó ní rárá ẹgbẹ́ nìyẹn ń ṣe kò sí Islam ọ̀ọ́dẹ̀lẹ̀ wà ń bẹ̀ tó bá fẹ́ sí Islam ìmọ̀ wọn ò lé ọkọ̀ pé rárá o eléyìí ti kó níbẹ̀ sí design rẹ̀ wá fún wa kì í sí ìlànà wa tàbí kó o fi ọ̀rọ̀ Islam lẹ́pẹ̀ jẹ́ máa tẹ̀lé constitution ẹgbẹ́ a jẹ́ pé ẹgbẹ́ ló ń ṣe yẹn ò sí Islam mo rò pé pẹ̀lú analysis mi ó yẹ kó lè clear ẹgbẹ́ ṣíṣe yàtọ̀ sí sẹ́ẹ̀sìn alẹ́ amalu lijama'i Islam aláwọ̀ rẹ̀ tí o tábà wá ń gbé gbogbo àwọn tí kálukú wá design wá tó o bá jẹ́ mùsùlùmí gidi tó kọ́dọ̀ bọ̀ pé Islam ní number 1 lọ́dọ̀ rẹ̀ ná gbogbo ohun tó bá fẹ́ ṣe ń tẹ́nìkan design
sọ wọnú Islam kí ló ti ẹ̀ ń wá fẹ́ gba nǹkan lọ́dọ̀ ẹnìkan sí ẹnìkan kẹ́ dìde àwí nísìn ẹnìkan ló dìísá inú ẹ̀sìn tẹ́nìkan mú wá ó ní Salatul Fati wà odidi ẹ̀sìn lọ́dọ̀ àwọn míì ẹlòmíì yóò ti ró kí ìlàyà rẹ̀ bí mo ti sọ̀hún pé Salatul Fati èmi ò fẹ́ mẹ́ni tó mú wá ṣùgbọ́n àwọn tó mú wá nígbà tánàbí sọ̀rọ̀ ọ̀lẹ̀ ìdí tá a fi ń jálùsùn náà nu o mọ́ rò pé àlùsùn náà ní àmì ìrù kan kí ẹ táwa ti sọ̀rọ̀ ẹni kìíní káwọn ó sì bá mi rù wọn Ibn Taymiyyah làmì rù wọn Ibn Taymiyyah súnà ti wà àwọn tó bí Ibn Taymiyyah ìjà ẹlòmínú yá àwọn Ibn Taymiyyah máa bú Ibn Taymiyyah kí ló dé kí ló kẹ́mi Ibn Qayyim nítorí a máa dákọ wọn ni pé wọ́n tẹ̀lé ntọ́lọ́ ń sọ tánàbí sọ sallallahu alaihi wasallam Ibn Qayyim àmì rù àlùsùn náà bí bó kódà àpẹẹrẹ pé a fi rí pé olódo pátápátá gbá lèèyàn kẹ́nìkan bọ́ tanú àpapọ̀ ní àwọn alùsùn náà àmírù wọn gbogbo jẹ́ sọ Ibn Taymiyyah lónìí Ibn Qayyim Muhammadu bin Abdul Wahhab lónìí ẹ ti mọ̀ mọ̀ kí eléyìí ọmọ gẹ́gẹ́ jẹ́ ń pè nǹkan wo ọkàn sóláwà ní mọ́rí lásán olódo lásán ni torí níjọ́ tànàbí ń sọ̀rọ̀ tànàbí fẹ́ júwe àwọn ìjọ tí yóò là tí yóò sórí ire tó bá dijọ́ gbẹ̀rẹ̀ kìámà nínú gbogbo 73 tíjọ òun ó pín sí wọ́n ní wà àwọn sàbí ní kílẹ̀ yọ kan tí ó là ànábì ní má ana alẹ́ ìlìyàwó wa ashabi ẹn tó bá wà lórí ntẹ́mi ànábì wà lórí rẹ̀ lónìí àtàwọn sàbẹ́ mi ẹn gbogbo tó bá tí wà lóun fẹ́ wà lórí ntànàbí wà àti ntàwọn sàbẹ́ wà akidatan wa amalan wa sulukan ní ìgbàgbọ́ iṣẹ́ ṣíṣe bóòlù ànábì ṣe ṣẹ̀sìn tó yẹ pé ńlọ ẹbí ṣẹ̀sìn àwọn eléyìn là ń pè ní ahlus-sunnati wal-jama'a tá a wá ní fọ́ndà rẹ̀ tó dálẹ̀ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tá a bá ti sọ̀rọ̀ fọ́ndà rẹ̀ lọ́nà tí ọ̀dà tó dálẹ̀ ìwọ bú ànábì kó gbẹ̀sẹ̀ àwọn ò ní ibi tá a ti gba òfin kankan a ní constitution láti sọ àlùjẹ pé freedom ní bẹnu súnà so ẹsẹ àjòjì ni o kíníkà ni o àwọn Ibn Taymiyyah ni o àpẹẹrẹ pé yẹn yóò lòdù jù láyé nù tẹ́ẹ̀fì ni pé olúwa o so ẹni yìí ọmọ nǹkan ti ń sọ so ẹni tí ó design Salatul Fati lápò ara rẹ̀ ànábì gẹ́gẹ́ tọ́lọ̀ rán sí wa mo fẹ́ fi lè ṣàpèjúwe fún yín ni o kẹ́ ẹ lè bá a mọ̀ má jàpá má nínú ilé o ìwọ kọ́ lọ sanwó prógámù tí mò ń ṣe débi kó àwọn ajá kan wọn ní pé bá a ṣe alẹ́kì wọn tóbi tó lọ lálẹ́ yìí nígbà tí èkó wọn á gbà ẹ̀dá lọ́dọ̀ rẹ̀ so ẹni tí ó design Salatul Fati máa ń gbọ́ wọ náà wò tó àìpé ìyẹn bá fẹ́ soríire nítòótọ́ tó fẹ́ tẹ̀lé ìlànà ànábì sallallahu alaihi wasallam ànábì ti ṣàlàyé pé tẹ́ ẹ bá fẹ́ àsàlátù yìí ní kẹ́ẹ̀ṣe nígbà Ọlọ́run sọ àyà kalẹ̀ ànábì wàá rẹ̀kọ́mẹ́ndì àsàlátù fáwọn sàbẹ́ mùsùlùmí wá lòun ò ṣèyùn ọwọ́ amútẹnìkan láftà bíi 700 years tánàbí ti kú tẹniyẹ ẹsẹ̀ wà wá tẹniyẹ wá design Salatul Fati ọwọ́ á tún gbé àwọn ládàá lórí pé ẹni tó bá fẹ́ máa bá mi Salatul Fati yìí o tí ó gba ládàá o tó bá kẹyọ kan rẹ̀ ọ gbọ́dọ̀ gbà pé ó dájú kéèyàn ka Kùránì nígbà 60,000 times lọ Salatul Fati òun ló ní ẹniyẹn wá ń design rẹ̀ ìwọ̀n gbé ládàá lé pẹ́ńbà kẹyọ kan ó dájú kéèyàn ka Kùránì nígbà 60,000 times lọ ọwọ́ akó gbogbo àwọn artificial aládá ó kò sí lórí wọ́n wá sọ wọ́n pé fi ṣe ń tànàbí sí ọwá ní sí ẹ́sẹ̀ pè fánàbí ń bẹ̀ sí wọ́n gẹ́gẹ́ ò tí mọ̀ pé ó ti jẹ́ poison ẹnìkan ló design rẹ̀ òun ló mú ẹ̀sìn kan wá kódà kò mọ̀ pé lẹ́sìn kó nínú ìsìláàmù lọ wà àwa ní òkè inú tó wà nínú ìsìláàmù ni pé nígbà Ọlọ́run sọ àyàkálẹ̀ ní Suratul Ahzab ànábì kọ́ àwọn sàbẹ́ ládùúrà yìí lọ́ba tán o ní táwa fẹ́ tẹ̀lé nu ìwọ ní ara ṣé wọ́n ṣe kò fánà bíbí ó fi hàn pé ẹgbẹ́ lọ fẹ́ ṣe yẹn kì í ṣe Islam súnà mọ́ simple o tó bá ti di pé wọ́n fọ́ ọ lẹ́rìí pé tánà bí sọ ni wá ní sẹ́lẹ̀ náà wá di pé kíní kan ni ọ̀tẹ̀lẹ̀ máa ń nú àǹtánà wáyé tó fi jẹ́ pé àtẹ̀lẹ̀ máa ń nú àǹtẹ̀ èbó sọ àwa rẹ́dí àti tẹ̀lẹ̀ máa ń nú ẹ̀sìn àsúnà òní ìyá manua adin manua adin manua ẹ̀sìn tó ti bá èbó sọ yìí pé ẹ̀rọ petrol sí àyè ibi tí a ń fi petrol sí omi náà ni o radiator ẹ̀rọ omi sínú rẹ̀ engine oil ó yàtọ̀ sí gear oil yàtọ̀ sí power steering oil kan náà ni o brake oil náà tó ń bẹ o
lọ́tọ̀ manual tí a ń fi ṣe gbogbo kinní nù pé eléyìí já wá eléyìí páàkì ó ṣe fọkọ̀ sí páàkì kan ní kẹ́ni èwo níbẹ̀ kọ́ máa tẹ acceleration kọ́ máa tẹ bóyá kó move gbogbo wọn tó ń sẹ́sìn tó tẹ̀lé manual nàbí bí ẹni tó lọ rọ engine oil sáàyè petrol ni wà knock sórí súnà àsúnàtú ìyá sẹ̀fínàtú Nuh man rakibaha naja súnà ó ní ọkọ̀ ojú omi ànábì Nuhu alayhi salatu wassalam gbogbo ẹni ó bá bọ́nú ọkọ̀ ojú omi yẹn naja yọ́ọ́là ẹ̀ ń bá pàtì gọ̀ríkọ̀ yọ́ọ́ bomi lọ súnà nù. وكن لسنة خير الخلق متبعا لأنها لنجاة العبد عنوان لأنها لنجاة العبد عنوان. So ìtí à ń pè ní ẹgbẹ́ là ń ṣàlàyé òun Islam ló yẹ ká ṣe kẹ́nìkan bí kẹ́ ṣe ànábì sọ pé mọ́sálásí mi kò sánàbí mi mà lẹ́yìn òun kẹ́nìkan kàkọ́ ànábì mi tún bẹ lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam kọ́ wá nínú Islam yìí náà ni lẹ́yìn ìgbà tí Kùránì ti clear rẹ̀ tádìsì ti clear rẹ̀ Kùránì clear rẹ̀ pé wa khatamun nabiyyin ìwọ ni gbẹ̀yìn àwọn ànábì Kùránì clear rẹ̀ but ẹnìkan dìsáyẹ̀sìn fáwọn ọmọ lẹ́yìn rẹ̀ sẹ́yìn kébì ọ̀rọ̀ wọn ló jẹ́ ajá síbi ọ̀rọ̀ ẹgbẹ́ ẹnìkan dìsáyẹ̀sìn fáwọn ọmọ lẹ́yìn rẹ̀ ọwọ́ agbọ́rọ̀ sẹ́ni lẹ́nu ó ní òun ànábì lo ànábì ti bo kèsì Islam mọ́nú wọn dìsáyẹ̀ yẹn fún ọ ni ànábì ní la tasubbu ashabi ẹ má bọ́ àwọn sàbẹ̀ mi o ẹ gbọ́dọ̀ fẹ́ náà ẹ̀tẹ̀ kàn wọ́n o àwọn kan dé wọ́n dìsáyẹ̀ wípé ẹ jẹ́ ká yọ àwọn àlébù àwọn sàbẹ̀ yẹn jáde ni tánàbí sọ yí pé kódà bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan yín gbìyànjú sójú ọ̀nà ẹ̀sìn tó tó ké ewúdù ẹ̀ lè tó dajì múdù tí wọ́n bá ṣe ẹnìkan sì dé ó dìsáyẹ̀ rẹ̀ pé àlébù ọ̀nà wọn mọ̀ yọ ọ̀dẹ̀ gba ọ̀gbọ̀rọ̀ sànàbí rẹ̀ ní sẹ́nìkan bá tí ò lè ṣe mistake ṣe bẹ́ẹ̀ dá ni wọ́n tí wọ́n bá jẹ́ dá Ọlọ́run ò ti parí ọ̀rọ̀ ànábì ló ń fáwọn èèyàn kan ní ro àlìjánnà ó fún wọn ní ro àlìjánnà tá a rẹ́rì rẹ̀ kà ẹnìkan ní kíni ṣé ànábì yóò ṣe máa pé tíkẹ́tì kò sí sàbí kankan tí ó tànábì fún ní ro àlìjánnà because ànábì gan ó ń sọ yí pé ìmọ̀ tọ́lọ́run ó fi mi ṣe ẹ máa gbọ́ àwọn kan ní ẹbí sáà nǹkan yẹn o láti lè bá a máa fi yẹpẹrẹ àwọn sàbí sànàbì tó sọ báwọn ìwọ ti gbàgbé ni pé ọ̀rọ̀ àlìkàmọ́ lànàbì ń sọ wípé kálukú ó ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ dáadáa ni o ṣé Ọlọ́run tó wá sọ náà lùkọ́ ní pé radiyallahu anhum wa radu anhu àwọn sàbí mo ti yọ́nú sí wọn ṣé ìyọ́nú sí ìyọ́nú táyé ni ṣé táyé nìkan ni kéèyàn wá jiyàn eléyìn tí ẹ má sì ròyìn àwọn bàbá tí yín pé àwọn bàbá yín ọmọ ní wọn bẹnu ìyọ́nú Ọlọ́run kódà àwọn àdúrà kan bẹ tá a máa ń ṣe tó jẹ́ wípé nínú àkídà kọ́ lọ àbáwá àgbà ní kinní kan Ọlọ́run bá ní sàlékùn kẹ́ wọn ta ló sọ fún ọpọlọ nkẹ́ lẹ́yìn àwọn sàbí nìkan ló dájú pé nù kẹ́ ni wọ́n wà torí pé Ọlọ́run ti parí ìyẹn gbogbo ẹlòmíì tó bá fẹ́ sàdọ́ ọmọ ní wọ Ọlọ́run bá ní kẹ́ ni mọ́ sọ pé kọ́lọ́run sàlékùn kẹ́ rẹ̀ tó bá ti sọ pé kọ́lọ́run sàlékùn kẹ́ rẹ̀ ọ̀dọ̀ lójú nù pé inú kẹ́ ló wà nínú ṣẹ̀ríà nínú àkídà alùsùnà wal jàmáà a máa ń tọrọ kẹfókù tó kú ni àìsọ lámọ̀dájú pé ó ti dá lójú pé bígbà tó sọ dá lójú pé Ọlọ́run gbàṣẹ rẹ̀ ara ẹ̀kọ́ tíyẹn máa ń nínú àwọn bàbá wálẹ̀ Yorùbá sì ni wọ́n yé ṣàdúrà báwọn ìgbà tí àwọn Yorùbá tí ò nítumọ̀ kan sá wọnú Yorùbá táwa kéékèèké sìn tá à ń pàrọ̀jì ọ̀rọ̀ ìní fa wàhálà bí ẹ ṣe máa ń ṣàdúrà ní láwọn bàbá àtàná àwọn àgbàlagbà ń gbọ́ mi nínú ilé wọn ò ní gbogbo òkú múmìnà Ọlọ́run bá ní kẹ́ wọn ẹni tí bá ń bẹ nù kẹ́ lọ́wọ́ nù wọn Ọlọ́run bá ní ṣàlékún kẹ́ rẹ̀ ẹni tí bá ń bẹ lọ́wọ́ ọ̀bàwí Ọlọ́run bá ní dá dúró àwa tí wàá já tókè ajá ti kàn àmútàrin Ọlọ́run bá ní ṣàlékún kẹ́ wọn báwọn àgbàlagbà jọ sí wọn ṣàdúrà nù gbogbo òkú múmìnà Ọlọ́run bá ní kẹ́ wọn ẹni tí ń bẹ lọ́wọ́ kẹ́nu wọn bá ní ṣàlékún kẹ́ rẹ̀ ẹni tí ń bẹ lọ́wọ́ ọ̀bàwí lọ́wọ́ Ọlọ́run bá ní dá dúró ìtẹ́ mọ̀ pé alùsùnà nù torí pé al-mu'minu bayna al-khawfi war-raja mùmìnì gidi ọmọ wà láàrin pé yóò máa bẹ̀rù ya Ọlọ́run yóò sì máa ran kànkẹ́ rẹ̀ pé Ọlọ́run kẹ́mi yóò tún máa bẹ̀rù pé Ọlọ́run lágbára béèyàn sì máa wà ní èyí di abala kan mú tó o bá dabala kan mú ìparun ni méjèèjì ni bó bá ṣe ń bẹ̀rù náà lọ́ọ́ tún máa ran kànkẹ́ ìrìkẹ́ ó tún máa bẹ̀rù ìrìkẹ́ ó tún máa bẹ̀rù bí mùmìnì ó sì lọ bọ́lọ̀ nù
so àwọn sọ̀hábà àwọn kan náà design bá wọn pé ẹ mọ̀ bá wọn sàbí ẹ̀sìn kan nu ẹgbẹ́ kan nu tó wá láti ta àti wá sọ fún wa pé nígbà tá ti mọ àwọn ẹgbẹ́ tó wá láti ta yìí tí ẹ bá ti design tó wáyé pé Islam ló fẹ́ ṣe tó bá ti rí ìmọ̀ kó kó ń bẹ̀ kílẹ̀ rí tó fi gbọ́dọ̀ tiẹ̀ kó ń bẹ̀ kílẹ̀ rí tó fi gbọ́dọ̀ kó ń bẹ̀ ẹ já lọ sínú àdéhìsì Hudhaifa àdéhìsì yìí náà ní ẹjá jọ gbọ́ yé Hudhaifa ibn al-Yaman ó ní àwọn èèyàn wọ́n máa ń béèrè dáadáa lọ́wọ́ ànàbí kálukú máa wá béèrè dáadáa ànàbí ẹ̀ẹ́mbàṣẹ báyìí kí n ládàá wo ni ọgbà ẹ̀ẹ́kan ọwá ní wa kuntu as'aluhu ani sharr èmi ń tèmi èmi ìbéèrè dáadáa lọ́wọ́ ànàbí o aburú ni mo máa ń béèrè Hudhaifa ń sọ bá ọwá ní kí nìdí tí mo fi máa ń béèrè aburú ni pé makhafatan an yudrikani ẹ̀rù ń bà mí káburú ọmọ bá kàn mí inú riwaya mi wakọ́dí alimutu anna li khayra lan yasbiqani mo ti mọ̀ pé dáadáa tánàbí sára ìfà kò lè fò mí ru aburú nìkan ni mò ń bẹ̀rù pé kọ́ mọ́ kàn mí lójú máa béèrè pé ànábì ṣé dáa sí báyìí ṣé kìí ṣe pàjíyà ṣé dáa sí báyìí ṣé kìí ṣe parun ṣé dáa sí báyìí ṣé kìí ṣe ni mo fi ń béèrè ọwá ni mo ní wà nàbì sallallahu alaihi wasallam a wà nínú àìmọ̀kẹ́tẹ́lẹ̀ inú wà burúkú inú aburú ọlọ́run wá gbé ọdé sáàrin wa o mùsùlùmù dé pẹ̀lú oore ọwá wà àárín wa ǹjẹ́ lẹ́yìn oore ìsìláàmù yìí ǹjẹ́ aburú mi tó ń bọ̀ lẹ́yìn oore ìsìláàmù yìí ànábì ní bẹ́ẹ̀ ni aburú tó ń bọ̀ lẹ́yìn ìsìláàmù tí mo wà láàrin yìí aburú mi ò tó ṣẹlẹ̀ ọ̀dà ọwá ní ọ̀dà lẹ́yìn aburú yẹn ǹjẹ́ dáadáa oore mi tó ń bọ̀ padà ànábì ní bẹ́ẹ̀ ni oore tó ń bọ̀ padà ṣùgbọ́n o wà fíhí dákọ̀nù kò wá níjó oore tó pí ọmọ bíi tìpilẹ̀ bíi tàyà ànábì dákọ̀nù ọwà ń bẹ àsáwọ̀ bígbà tí yẹn bá ṣe jollof rice táwọn àsáwọ̀ wà ń bẹ oore yẹn ò ní pí ọ̀tàn aburú ọmọ lọ́mọ oore oore ọmọ lọ́mọ aburú kò ní pí ọ̀ ẹ̀sìn yẹn ò ní pí ọ̀ bíi tìpilẹ̀ mọ́ so ànábì wa ní àbí Hudhaifa wa ní wà máa dákọ̀nù hù kí ni àwọn àsáwọ̀ tí ó wà ń bẹ ànábì ní sórí òun náà làwọn du'atun àwọn olùpèpè kan ala abwabi jahannama so wọ́n máa pèpè lọ nínú iná jahannama ni o ẹ ń bá dá wọn lóhùn qadhafu fiha wọn ó jọ wọn nínú jahannama wọn ó jọ wọn nínú jahannama wọn ó sì máa pèpè Hudhaifa ní sọ wọn fún mi ànábì ní yatakallamuna bi alsinatina èdè lárúbá náà kí ó náà wọ́n máa fọ̀ lẹ́nu àwọn làwọn èèyàn ròyìn pé ó yẹ ká lọ bá fọ́rọ̀ ẹ̀sìn àwọn ni wọ́n wà máa ṣe àwọn èèyàn lọ náà ń bí ẹ̀sìn kí wọ́n wà pọ̀ lẹ́bí kódà wọ́n yẹ sáǹjànù èèyàn bíi tí náà wọ́n jà náà bí ní méjìlí dátìnà àwọ̀ ara wa báyìí náà ni lárúbá wà lẹ́nu kí wọ́n pọ̀ wọ́n lè ní obìnrin tí ń ṣe menstruation lè máa gbà wẹ̀ làwọn yóò wà mọ́ ní irú kí a lè wọ́n lè ní kò sí ti ń jáná sí wa mọ̀ ń sọ̀rọ̀ làwọn yóò bá tó máa pariwo yìí mọ́ gbogbo nǹkan búkú ibi tí ẹ ti ń sọ pátá làwọn yóò máa pariwo pé mọ̀ yìí mọ̀ wo ànábì ni wọ́n kàn máa sọ èdè lẹ́nu lásán èdè àwọn ètò ní òtí ẹ̀tún gbọ́ jámàdà bìmánà yìí tazara níbo ni ẹ ti gbọ́ bá kí ó wo lọ́lọ́ bá ẹlòmíì túbá ikú ní yàtì ó sì pèrè láfa so ànábì náà wọn ni wọ́n máa lára wọn máa sọ lẹ́nu kí wọ́n máa sọ lẹ́nu ṣùgbọ́n ìpèpè tí wọ́n ń pèpè lọ ìpèpè jahannama ni èyí ọkùnrin tí máa ń ṣe comparative kan báyìí tí a máa ń wọ sútù bíi méjì kan báyìí káàkiri báyìí tí wọ́n ti ń sọ pé Jésù ní padà wà mọ́ nǹkan nǹkan so nígbà wọ́n gbámú lórí TikTok ní síjẹta àbíjó ni tí a tó bọ́ sọ́wọ́ àwọn àfa wọ́n bá ní ọkà kí ọya ẹni tó ń sọnù súrà tó wà lọ́ba dìgbẹ́n ẹni tí ń sọ ń jò ní wípé ẹni tí ẹ̀ máa ń ṣe prógámù lọ tásìkò òun bá tó prógámù yẹn lè máa ṣe lọ ìrun ò ní túmọ̀ bá ń pé àsìkò prógámù yẹn náà ara àjọsìn náà ni nígbà tí wọ́n ní ọkà kí ó tí ò rí kà a ní ẹ̀ka jáde ẹgbẹ́ Kùránì live video báyìí ni ẹgbẹ́ Kùránì kò rí nǹkan kankan ọ wá ní ok mọ̀ ń bọ̀ náà àsìkò magribi tó ẹjẹ́ kí n lọ kírun bó ṣe sá lọ́nu ẹni tí èkírun lójú ọkà ló fọmúládọ́jẹ ni ẹ tì wọ́n báyìí máa ń wọ jákẹ́ẹ̀tì bí àwọn akọ̀wé bí ẹni tí ń sin ọ̀bọ báyìí ni wọ́n múra so
bó ṣe sá lọ́nu magribi ẹni tí èwúlẹ̀ tó sọ wípé èèyàn lè máa ṣe prógámù lọ so ànábì ní àwọn olùpèpè tí wọ́n máa pèpè sí ọ̀hánì ọ̀dà náà ìwọ ànábì jẹ́ ń tún béèrè ṣé lẹ́yìn dáadáa táburú sáwọn tí àsáwọ̀ tọwọ́ sáwọn sóore tó ń bọ̀ ànábì ní ó ní ṣé lẹ́yìn oore tí tọ́lá sáwọn ṣé aburú tó ń bọ̀ ànábì ní aburú ń bọ̀ aburú tó ń bọ̀ aburú tó wá lẹ́yìn eléyìn ọ̀dà náà ká wá sọ wípé aburú ń wá dé Uzaifa radiyallahu anhu ọlọ́run bá ní kẹ́ gbogbo sàbílà papọ̀ ọlọ́run bá ní kẹ́ wọ́n bá ní yanjú ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́tà àfi ní wàhálà Uzaifa wá ní òkè táburú bá tún wá dé lẹ́yìn dáadáa tí ò pí ọmọ ọ̀dà kí ló fẹ́ gbà mí mẹ́ràn kí n ṣe àsìkò wa ẹni Uzaifa wá ń béèrè ànábì ní ilzam jama'ata li muslimina wa imamahum sórí tó bá dásìkò gbà náà tó rí pé kálukú gbogbo ẹ̀ sí tiẹ̀ ti dàrú gbẹ̀ eléèlé ní ẹ má fi washing machine fọṣọ ọkọ yín eléèlé ní kinní kan ẹ má jẹ búrẹ́dì mọ́ ẹ má sì gbá mọ́ ẹ má sì àwo mọ́ eléèlé ní felix love nura lọ́wọ́ àánú kòtò kì í ṣe ànábì kálukú tó àtọ̀ tiẹ̀ tí ẹ̀sìn ó ti wá dàrú máwùn yẹn lójú kò wọ̀ lọ́n òun cooperative náà jáde yóò ló wọn dà sí ẹni tí ò lè ka fati àyànjú yóò ló wọn dà kálukú ẹni tó sákò lè ké tí ò ṣe wàlímọ̀ àti ẹni tó ṣe wàlímọ̀ nǹkan ò gbọdọ̀ dà sí kéw yọ tí ó gbé bá ti dàrú bá ànábì ní ilzam jama'ata li muslimina wa imamahum wà lọ ọdún ní mọ́ jàmáà mùsùlùmí ẹ má gbọ́ jàmáà ń bẹ̀rùn kì í ṣẹgbẹ́ o gbogbo àdìsí tó wáyé láyé kò síbi tí gbólóhùn jẹ̀mọ́ àti wá ní mùsánná àbí tó wá ní jámù mufrọ́dù ní máa ń wá dúnímọ̀ àwùjọ mùsùlùmí àtẹni tó bá dé lórí mùsùlùmí tí gbogbo èèyàn ń gbọ́rọ̀ sí lẹ́nu olórí mùsùlùmí tí gbogbo èèyàn ń gbọ́rọ̀ sí lẹ́nu ọwọ́ àjọ mùsùlùmí yẹn pé ẹni tí ẹ fi so lórí ní gbogbo yẹn àjọ máa ṣe papọ̀ Uzaifa tó wá jẹ́ pé Uzaifa dákẹ́ ń bẹ̀ ọ́ ni àmọ̀ ti wà nínú mùṣkílà Uzaifa wá ní wà nàbí ńlá mi ẹ̀kọ́ ńlá òun jàmọ́ àtúnwáyé wàlá ìmáàmù tí wọ́n bọ̀ wá ní jàmọ́ kan mọ́ tó jẹ́ pé àwọn mùsùlùmí wọn ò ní olórí ẹyọ kan báyìí wọn ò ní àkójọpọ̀ kálukú kan ń ṣe tiẹ̀ ń ṣe tèmi ẹ dákun àsìkò wo ló béèrè àsìkò wo ni Uzaifa béèrè ẹ̀yin tẹ́ ń wò mí ẹ dáhùn ẹ béèrè pé àsìkò wo ni Uzaifa béèrè àsìkò wo ló béèrè àsìkò wa ni táàlù lórí kan ókè ṣe bí ní ìsìn ìtawà alùsùnà táà ń pèpè sí ni pé aláàrin ní number 1 ní Nàìjíríà oho wa sultanu ni ẹjá gbọ́rọ̀ sí lẹ́nu tí Islam sọ ní tí súnà sọnù tẹ́ẹ̀bí sọ lórí un kódà kí gbogbo owó kóra wa jọ wípé ẹgbẹ́ ilé ẹgbẹ́ ẹgbá ẹgbẹ́ àwo kálukú ṣiṣẹ́ fẹ́sìn lọ but ẹjá gbà pé olórí wa Nàìjíríà oho wa tó bá sọ̀rọ̀ kì í ṣe pá mi ń ru náà ẹgbẹ́ kan ó tó máa sọ̀rọ̀ mọ́ àwọn ẹgbẹ́ ń gọ̀ wá fún problem o ilé ike oníwà ń fún problem àwọn ẹgbẹ́ gbogbo ẹgbẹ́ ń gbà yìí pé olórí wa ni ilé ike ní àsọ pé wọn tẹ̀lé ẹ dákun kẹ́ẹ̀sì máa tẹ̀lé sultan kéde oṣù láwọn èèyàn gbàwé sẹ́pà Uzaifa ti béèrè ó fẹ́ pé ní ìsìn ní Nàìjíríà àwa ló lórí kan tábàtì àwa láàánú tẹ̀lé yẹn náà kí á ní tẹ̀lé yẹn nílẹ̀ Yorùbá ìta ni ó ho wa wá nù Islam ọ̀yà ta ni ó ho wa ànábì wa ní tọ́ ẹ pé kò sí olórí kan fún gbogbo mùsùlùmí tí ó dẹ̀ sí àkójọpọ̀ kan tá a gbọ́dọ̀ fi unite gbogbo ọgbọ́n làwọn àgbàlagbà ń dá gbogbo ọgbọ́n làwọn ẹlẹ́sìn dá pé àwọn tí wọ́n jẹ́ àwọn ọba wa náà sì pé bó la mùsùlùmí ṣe fẹ́ ṣọ̀kan bó la ṣe ṣọ̀kan torí bí ìṣọ̀kan yẹn lágbára wa wà bó lẹ́nu ó ṣe kò but kálukú ọ̀fẹ́ dàtọ̀wọ́ ẹ̀ lẹ̀ sẹ́mínà wa ń lọ lórí sẹ́mínà a kàn ń gbọ́ wá sí lásán ní àmọ̀ṣẹ́lọ́ àkùrọ̀ àmọ̀ mi rí báyìí kẹ́mi ó sì kó lórí ire wa ṣùgbọ́n gbogbo bá ṣe fọ́ra wa kò wá kò torí pé kálukú ọ̀fẹ́ da tiẹ̀ lẹ́pẹ́ sí òkè tabaníkà dàpọ̀ nísìn sáwọ́ òkè aláàsọ̀rọ̀ dídàpọ̀ ẹni tó mú ipe tí yàrá jẹ mùsùlùmí bì kan àrídè sí ẹ fi fìdí ilẹ̀ kákàkì tábà ti ní pé ìyá ẹfẹ́ jẹ mùsùlùmí kan ẹ pè wọn tó gbọ́ gbárùkù tiwọn ẹni tó mú pé kakọ mọ́ ń kó ẹjá kàkó òkè táwọn bá ti sọ pé aláwọ̀ tí ọmọ kọ́ mọ́ ń kó ẹ tarí ẹ̀ sáwọn eléyìí ẹni tó mú ọ̀rọ̀ òwe pé àwọn alákọ̀wé style eléyìí àwọn elite àbí alákọ̀wé style
tó bá ti di pé kiri kan so tá a bá lè save and division of labour náà ni but tá a ríra wa pé àwọn tẹ́lẹ̀ ní àwọn ti gbá ní àwọn tàwo ní àwọn kiri kan ní mo sábà máa ń sọ ipe àwọn tí ń ṣerú nǹkan bẹ́ẹ̀ tèmi mọ̀ tó ẹ pé tí nǹkan mùsùlùmí bá dìde tí nǹkan mùsùlùmí bá ṣẹlẹ̀ àwọn ó dìde sí lórúkọ wọn ò fẹ́ mọ ibi tó bìlọ́ǹgì sí kódà wọn ò fẹ́ mọ̀ rárá àwọn àkọ́mí òní wọn ó dìde pé ó ti yá o nǹkan mùsùlùmí ní o pé ọ̀yá irú nǹkan bá là ń sọ ẹ má sì rí gbọ́ yìí o irú nǹkan bá là ń sọ pé kó jẹ́ pé mùsùlùmí ìsìláàmù yẹn gan láàbọ̀ láwọn pé òkè ìsìláàmù ní kì í ṣe pé nítorí pé lè bílọ́ǹgì síbi tí mo wà tí ọba wá sí máa ń kọ́ Uzaifa ní ànábì tí ọba sí irú ẹ̀ ń kọ́ tó yẹ pé kálukú ti fọ́ra wọn yẹ́lẹ́yẹ́lẹ́ ànábì ní i'tazil tilka al-firqa kullaha gbogbo àwọn tí wọ́n di pátì lànàbì pé kò wá pè ní jàmáà mọ̀ ṣẹ́gun tó ká nàbì sọ pé i'tazil tilka al-jama'ati kullaha pa gbogbo àwọn jàmáà yẹn tì ó fẹ́ pé kí sọ̀rọ̀ jàmáà lànàbì ń sọ fírọ́kù pátì tó ti di wípé ìsìláàmù gan kọ́ ní pàtàkì ẹgbẹ́ yẹn ní pàtàkì tó bá sọ oore torí ẹgbẹ́ ń ló fi ṣe tó bá bá yẹn jà torí ẹgbẹ́ ni tó bá wẹ́sì kìíní ẹlòmíín sọ di pé tí tó bá ti bìlọ́ǹgì sí tí mò ń ṣe má kì mí mọ́ tàbí sálámà gẹ́ tó fi kí pé sẹ́ẹ̀rẹ́ ti lọ́nà kì í sọ ọmọ ẹgbẹ́ wa náà ẹgbẹ́ ni wọ́n ń ṣe yẹ kì í ṣe Islam ànábì ní pa gbogbo ẹ̀ tì pa gbogbo pátì yẹn tì kò yàtọ̀ sí political party pa gbogbo ẹ̀ tì wàláwó kódà kó jẹ́ wípé anta udo ala asli shajara kó lọ ààrẹ nìkan tó wà sí wọn kàkà tó fi lọ join party ànábì ní lọ di yín mọ́ gíbà inú gbó ẹ̀kìnáyà ni ìpè ọ̀rọ̀ sọ ni kàkà tó fi ṣe báwọn ànábì ní kó wá lọ di yín mọ́ gíbà pé èmi àti igi ìlàjọ máa ṣe títí kó fi pọ̀ àwọn kan bá tó lọ gbọ́ pé àwọn màsá lọ nú gbó rárá o alimuminu alladhi yukhalitu nasa wa yasbiru ala adahum khayrun min almu'min alladhi la yukhalitu nasa wala yasbiru ala adahum hada hadithun sahih Ànábì ní mu'mini tí ń gbé láàrin èèyàn tí ń rọ̀pọ̀ máwọn èèyàn tí wá ń fara da gbogbo sùtà tí ń fi ń kàn ọ̀rọ̀ mọ̀ tí ó sì tán lẹ̀ subhanallah astaghfirullah kò tó ká subhanallah gbóró ti dàrú jẹ́ máa lọ́nà gbó Ànábì ní ó lóore ju mu'mini tó lóun ò lè gbé láàrin èèyàn inú igbó lọ́kàn lọ inú igbó ò ṣe é gbé nígbà tí èèyàn ṣe ẹranko èèyàn padà wálé gbogbo àwọn tí wọ́n sá lọ inú igbó láyé ìjọ wọn padà wálé káyìn ni. so Ànábì ní i'tazil tilka al-firqa kullaha pa gbogbo wọn tì so nǹkan yẹn ló lè fagbára wá ẹgbẹ́ ṣíṣe yàtọ̀ sí Islam ní kẹ́ ẹ jẹ́ ká ṣe kí láti ṣe Islam ní pé tí ẹ bá ti ní tọ́lọ́ ń dìsáìnì kódà kó jẹ́ pé àwọn tó dìsáìnì tó ń ṣe inú ẹgbẹ́ yẹn yálà wọn mọ̀ọ́mọ̀ ni o wọ́n ṣe mistake ni o ìwọ kan minus ẹni pé no Islam lè mi fẹ́ ṣe kì í ṣẹgbẹ́ mo kàn wò pé kí n lo afẹ́ ní òkìní ìkájọ ṣiṣẹ́ papọ̀ ó rí pé tó bá yọ ọ́ bá ń tọ̀yọ̀ àkọ́kọ́ tọ̀yọ̀ kejì ìmọ̀ wọn yọ̀wọ́ náà tí wọ́n ti yọ̀wọ́ náà ó ti mọ̀ pé Islam lọ fẹ́ ṣe báyìí ṣùgbọ́n amájì wọn yọ mí ọwọ́ mánéjì bó ló ṣe pàdé Ọlọ́run ṣe ti rí pé ibi tíṣẹ́ wà náà but àwọn èèyàn wá sì gbọ́ yín wọ́n bá ní àwọn kan ní lájàmá o kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ jàmá àwa nù Islam lájàmá ata muta'addidatun o lè sọ bẹ́ẹ̀ kò sí jàmá pé yẹlẹyẹlẹ pé náà wá yẹlẹyẹlẹ tó pé láwa máa fi wá ṣe tàbí báyàn ṣe torí èèyàn tàbí báyàn yà torí èèyàn àwa di pé kí lórúkọ rẹ̀ Islam kọ́ lélẹ́ yẹn ẹ ogun wà látàwọn àgbàlagbà ń ṣe ẹnbó láti unite ẹnbó láti ṣe gbá bó láti ṣàwo ìtí fìyà jẹ wá dì sìn tí wọn ò fi máa bá wa wá àwọn tó jẹ yí pé ẹsẹ máa béèrè àsìkò tí wọn tó gún ẹlòmíì jáde ní ìsinmi tí wọn mọ owó kọ mùsùlùmí jáde fẹ lómi wọn mọ káwọn alápọ wọn sì fi àjà wọn wà lọ bá ní wẹ́n tó jẹ pé bóyá ló forí kanlẹ̀ fọlọ́run rí tàbí kó ti forí kanlẹ̀ káì ní ìsìn ó lè ti tó 30 years tó ti fo fẹ́ǹsì tí bá ń bọ̀ wọ́n wà gbó kọkàn jáde fún wọn lè mọ̀ bẹ́ẹ̀ tó jẹ́ yí pé Solomon kìíní kan ní jẹ́ tẹ́lẹ̀ wọ́n kàn sọ pé nígbà wọn bí Sulaiman wọn sọ ni Sulaiman bí bó làwọn àfáà náà bá wọn sọ pé àtiwọ́ Sulaiman dín wọ́n tó àwọn fún dín ní àwọn àfáà tí àwọn fẹ́ gbowó ń tiẹ́ Muhammadu Sulaiman bí bó Muhammadu àti Sulaiman ọ̀tọ̀ọ̀tọ̀ ní pé
mùsùlùmí ni wọ́n. èmi mọ̀ tá máa ń jà sáwọn nǹkan kan sí pé kí lórúkọ rẹ̀ ẹlòmíràn ní mùsùlùmí làwọn ò fi jọba mùsùlùmí làwọn ò fi ṣe kíní kan ṣé ọba alẹ́ yóò bá tọ́kàn gan ò ní balẹ̀ lórí ẹ̀ ṣé ọba alẹ́ ilẹ̀ yóò bá mélòó lẹ́yìn yẹn lè sọ yí pé Islam bó wá ti jọba wọn pẹ̀lú gbogbo nǹkan tó ṣe yóò ṣì wà nípò mùsùlùmí rẹ̀ padà ẹjá fèsì reality Islam gidi kí ló dé kí wọ́n gbé bẹ́ẹ̀ tí bá ṣe mùsùlùmí tó àìpálìkì àmọ́ náà bá ń dù ṣé yóò ní àmọ́rìn inú ìlú ni ṣùgbọ́n àwọn ipò tí òwúlẹ̀ lẹ́bọ̀ọ́nú ipò gómìnà ipò sẹ́nítọ̀ kò lẹ́bọ̀ọ́nú àfikún tó wá fẹ́ ṣẹbọ fún rẹ̀ ló kù kò lẹ́bọ̀ọ́nú rárá ọba ti lè náwó wọlé gbàgbé eléyàn ọba ti lè náwó ewu lọ́lọ́ tó kù sí ló jẹ́ káwọn ẹ̀ka mi tó yẹ pé common sense gan ọ gbọ́dọ̀ lérò gbọ́tọ̀ lọ́n sógun owó nìsín níjọ́ wọ́n ti ń mú the richest person ní àgbáyé ológun owó ni ẹ mú sọmọ Yorùbá ni tí wọ́n fẹ́ mú ẹni tó lówó lọ́jù lágbàáyé ṣebí ok ẹ̀yin tẹ́ lẹ́yìn sọ́sọ́lẹ̀ tẹ́ ń sí gbogbo ẹ̀ ṣé ẹni tí ẹ sọ́sọ́lẹ̀ wo ni ẹ mú rí pé ní the richest kìíní wọ́n mẹ́ ti ń sepo ẹni tí ń ta kìíní kan ẹni tí ń ṣe gbá ẹni tí ń ṣàwo so wọ́n sọ pé ní olówó lójú lágbàáyé kódà nínú àdúgbò yín gan ẹni táwọn èèyàn mọ̀ padà kà pé ń ṣoògùn owó gan ẹ mọ̀ wò ká ẹni tó ṣoògùn owó gan ní ń tọ́jú wọn nínú àbá borí mọ́ lọ́wọ́ wọ́n á lọ wo yàrá rẹ̀ náà ká síbi tí wọ́n ń pààyàn náà ní kí á ní tọ́dà fún nítorí 15,000 èyàn alẹ́ ló lọ́kọ́ mọ́ àwọn àbátọ́ ń lọ ń wọṣẹ́ lọ́dọ̀ wọn ẹni tó gbé búrẹ́dì 2,500 fún tí ń yiri ẹ̀wọ́ ká ṣé n tó gbé wá fún ni ṣé òun gan lè ìgbésí ayé rẹ̀ lè ní ìtumọ̀ gbé búrẹ́dì 2,500 ọmọ ọjọ́ lójú. so ẹ jẹ́ ká mọ ìsìláàmù tòótọ́ ẹ̀kẹ́ àwọn mùsùlùmí náà nídìí ok kọ́bọ̀ wọ́pẹ̀ bí kọ́bọ̀ ó gbé igbá kọ́bọ̀ ó lọ bá wọn bọ̀gùn kọ́bọ̀ lọ bá wọn bọ kínní kan tí yéṣù tó máa jẹ́ mùsùlùmí àbí inú àyà Kùránì lọ́rùn sọ pé ẹ ń bá ti dọ́ba òun ọ̀gbọ́dọ̀ lẹ́sìn o ọ̀ya ẹ sọ kí ni àwọn ẹgbẹ́ lẹ́yìn sí so Islam yẹn gẹ́gẹ́ oníjẹ́ ká fún ní priority so kọ́mọ̀dé yìí ké eléyìí ní tí ń fìyà jẹ wá nù àwọn mùsùlùmí lápọ̀jù wọn àmọ́ wa àwọn ni wọ́n àmọ́ wa yàn fún wa kí kálukú ti sáìn fèsì ẹ̀ ẹni tí ó bá jáde tí ó jẹ́ yí pé ó kọ mùsùlùmí tá a mọ̀ pé àjọ ń kírun lásìkò òun bá tó yọ ọ lọ kí kì í ṣe ẹni tó yẹ pé níjọ́ tó bá wá mọ́sálásí yọ̀dà mọ́sálásí rú kí n sọ pé yọ̀dà mọ́sálásí rú rùkú rẹ̀ gan yóò díyàn ọ̀jarun téèyàn bá rí mọ́ dára pé ẹ̀wọ̀ chief fẹ́ sí rùkú ẹ ti mọ̀ pé wọn ò kírun mọ́ ẹ̀yìn ti gan bí ó lè máa wà àwọn èèyàn látàbẹ̀ bí rùkú báyìí tí wọ́n máa wò báyìí tí ó gbé kíláàsì ojú báyìí ẹ̀wọ̀n ká mú ìwé ẹ̀gbẹ́ ẹ̀ kọ̀ mọ́lá ó tún wọ aago lókè ní tó ń wọwọ́ báyìí ọwọ́ akírun nígbà tí èèyàn mọ́rọ̀ sí ẹ wá sọ gbẹ̀dí sẹrímọ́nì ibi kásọ̀ kan yẹn kọ́ jẹ́ pé kì í ṣẹgbẹ́ ńlá fi pínra wa tẹ́nìkan wá jáde ní ìsìnkú ẹ̀ ń bolóbì lọ́ngì sí ganan àwọn mùsùlùmí sálùsù náà ni tọ́wá débẹ̀ kò ní já rí sọ̀rọ̀ tí fàtí kà mọ́ o àwọn ẹ̀kọ́ takú tí ó ní sọ̀rọ̀ tí fàtí ni ó lè ní àwọn sálùkọ̀ mọ́ o ó lè ní àwọn sì kíní kan mọ́ o síbí mùsùlùmí ni ọmọ ìyá wa a gbọ́dọ̀ wò ó pé Islam yẹn gẹ́gẹ́ àìmọ́ unite wa ṣùgbọ́n táwa fẹ́ unite àwa wo ni nẹ́tíwọ̀kì wa jọra ẹni tó bá ti kọsẹ̀ níbi ọ̀rọ̀ àkìdá kò sí bá ṣe lè unite o kò ṣeé ṣe ìwọ gbà wípé ọmọ lọ di sàárè ọlọmọ tọrọ nǹkan lọ́dọ̀ òkú èmi sì gbà pé kọ́ lọ di sàárè kọ́ lọ tọrọ nǹkan lọ́dọ̀ òkú ẹbọ ni àwa ní ká dàpọ̀ kí la fẹ́ dàpọ̀ kí n dẹ́pọ̀ ẹbọ pọ̀ mọ́ ìmánì irú nǹkan búkú wa nù kò sí dàpọ̀ o tó bá sì kú bí àwọn bídíà wẹ́rẹ́wẹ́rẹ́ a sì ń gbélé yín o bọ̀tí àwọn mẹjálù àkídà kò sọ̀rọ̀ pé ẹ̀yin gbogbo àdọ́kẹ́ ẹ̀ńkẹ́ sájà dàpọ̀ ẹ̀yin kálíbà ní kinní kan ara o kì í sọ̀run lọ́mọ ẹni tí ó là àkídà àti ẹnu àwọn nǹkan ìlà gbọ́dọ̀ gbọ́yé ẹni ibi tó bá rí o bìlọ́ǹgì sí tó o bá sítẹ́lá tẹ̀lé ìsìláàmù ó rí i pé tẹ́gbẹ́ yẹn gangan ìbá ti ṣẹgbẹ́ islam fúnra wọn ni wọ́n yọ pé no so bọ̀ tó bá ti sọ pé ẹ̀wá wọn ni tó wà nù súnà tó wà nù kìtàbù tí ẹ tẹ̀ ń gbà fún ọ gbà wí pé àníyàn tọ́lọ́ ni a fi kóra wọn jọ ṣùgbọ́n náà sọ pé ntẹ̀ nǹkan yẹn ti fẹ́ lágbára jù ó ti tako tí àwọn àmírò àm àwọn ṣéhù wa ṣéhù ṣìyó àwọn kútùbù àwọn kìnnìkan ìkankan tí a ti gbé kalẹ̀ so ó ti tako
ó ti lọ nìyẹn kì í ṣe Islam ló ń ṣe ní ẹgbẹ́ ló ń ṣe tó bá dẹ̀ ń ṣẹgbẹ́ wà jẹ́yà Islam nìkan ló lè ṣe tó fi ránà Ọlọ́run so ẹ jẹ́ ká ṣe Islam tòótọ́ kọ́lọ̀ kọ́ sànú ẹnì kọ̀ọ̀kan wa á gba ìbéèrè ẹ rí pa àwọn sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ hajj wọ́n tó bá sì fẹ́ bá international lọ mo sọ fún ọ message so àṣìyèsí wà báyìí fún international láàrin tí ò ní ju òní síjọ́ mélòó kan lọ tí gbogbo ẹ̀ ó fi close so pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run so ọba fẹ́ bá state ti close wẹ̀ náyàn so àyèsí kù ní international àtọ́kàn balẹ̀ tó sì rí hajj rẹ̀ sí nílànà ti sunna tí èsì pọ̀ kàn fẹ́ lọ sí ìranù lọ́hùn so ká pè wá ká text message ọba pè tí màgbé text message wá sọ pé lọ́rọ̀ hajj á pè ọ́ inshallah 09098 88 99 39 091 2 mẹ́rin 29 39 béèyàn wà lábúrọ́dù náà tó fẹ́ lọ tí ó lọ pàdé wa lọ́hùn á sọ déètì yóò ra tíkẹ́ẹ̀tì àwọn bá ṣe físà á ṣe òtẹ́ẹ̀lì á ṣe gbogbo ẹ̀ á kẹ́ pàdé ní ẹni ìlú tó rí ọ wà so físà yìí físà ní físà tó bá ti ní pásítọ̀tì Nàìjíríà wà débẹ̀ tọ́lẹ́yìn aráàlú èbò owó gọbọ iná máa ń gbélé yín lórí pé ní ẹ fẹ́ fi lọ Mẹ́kà torí ẹ̀ làwọn fi máa ń pákéjì ẹ̀ báwọn so owó táwọn gbà pẹ̀lú tẹ́mi ọgbà lọ́hùn so ohun tó ṣe nǹkan míì kọ́lọ̀ kó ṣàánú wa 09098 88 99 39 kò nídìí ọwá Nàìjíríà ọkọ̀ tíkẹ́ẹ̀tì á pàdé lọ́hùn so inshallah 09098 wa alaikum salam yes sir waka náà wa alaikum salam barakatuh àti ìgbàbéèrè mi báyìí wọ́n ní wákà súnà gẹ́gẹ́ bí oníwákà súnà báyìí àti wákà èwo ni wákà súnà èwo ni wákà tí àwọn ọmọ lùlù tí wọ́n máa jó sẹ́ẹ̀rí ní tí wọ́n ń pè ní wákà súnà òun ni wákà tí ò ní nílù nú wákà tí ò ní nílù nú àbí kó ní dìtà nú àbí kó ní sáǹdì bíi irinṣẹ́ tí máa ń tọrajà irinṣẹ́ èṣù bóyá bíi bàndírì tàbí kò sí ti ń jẹ́ pé bàndírì ní ti Islam o so tí bá kò sí ti ń jẹ́ bàndírì ní Islam o gbàgbà so gbogbo ẹ̀ irinṣẹ́ ṣàìtàn ni so ṣé irú ń bẹ wọ́n dá fánàbí sallallahu alaihi wasallam ọlọ́ni wà máa alamna òṣèré ọlọ́run ní nǹkan ànàbí ní irú wákà bá ń kọ́ máa dá wákà gan tó ní kìí ṣe orin so tí bá gìnáwù lórin music gìnáwù ni so ọlọ́run ní nǹkan ànàbí gan kó tún mọ wákà yẹn dá wákà yẹn nínú èdè lárúbáwá onírúurú regulation láwọn bá fi máa sọ pé iṣẹ́ ńlá orin kéw ó ní wásínù ó ló súnwọ̀n tí yóò bá lọ ọlọ́run ní ìjẹ́ kànàbí ọmọ akọ ṣùgbọ́n àwọn sàbí máa kọ àwọn sàbí tó máa ń kọ wà Umaru máa ń kọ Abakiri máa ń kọ ìyàwó Aisha máa ń kọ ọ̀gá gbogbo ẹni tó wà máa ń kọ ní Hassan ibn Thabit so poemu yẹn kò lórí tẹ́lẹ̀ lórí wọn kọ ní fánàbí náà kì í ṣe orin wọn ò lulu sí tí àtòníkà ẹmọlúlẹ mú tí àná wà kì í sọ ọmọ olórin ni wọn ò fún ní tí àwọn tó ti yé báyìí ọmọ olórin ọmọ bèrè tí ẹ ọ̀pọ̀ alẹ́ ilẹ̀ yorùbá yìí wọ́ sí gẹ ọmọ olórin ọmọ abẹ bèrè pé tí àtòníkà ẹmọlúlẹ mú tí àná wà níbo síbo ẹlòmíràn ni ẹni ẹ mọ kí ó gan ẹni ẹ wo lọmọ kí ó ọmọ rẹ tí èsè ń lọ lé kí wọ́n bí lè pé sí àti kí òní jẹ sáásà máa wù kú wúre wàlá kò sí kí ó ti jẹ bẹ kú wúre níbo lọ́wọ́ àánú kúrá lé wọ́n ní ó ní fàṣà ó fà á gan ṣe pé ẹni tó sì kọ́ yín ní ìsáásà máa wù kú wúre kí ní jẹ́ bá nínú kí ọmọ rẹ tí èsè lọ lé kí yóò máa rẹ́rìn nìkan mọ́mí kí náà ń wí yìí sáásà máa wù kú wúre àìgbà ló bá sà kọ́ ẹ̀fọ́ ṣé ìsáásà máa wù kú wàláyà ìrẹ́ bẹ́lẹ̀ yorùbá yìí ẹlẹ́mìí alájí kìíní kan lọ́kàn ní kìíní kan so sẹ́ni ní àwọn ìbéèrè tí àtọ̀ ni wọ́n máa kú wúre kọ́ kó búra ni so kò ibi tí ń jẹ́ wá kànú kàdà ẹ̀rọ àbá yẹ́sà alámàmí náà.
kò tí ì yé mi o. ẹ̀yin yẹn ń kọ́ ìyẹn lọ wọ́n ní gbogbo jẹ́ kí ó rúbọ sí ní mẹ́ta níṣẹ́ àwọn ọmọ ní ìfúnpẹ́ làwọn lọ kọ́ wọn á lè bí i àti àwọn ẹni. ok ó ti yé súnà làwọn èèyàn fi ń polówó ọjà ẹlòmíì tí ó kà wọn lẹ́lájì lọ mọ́kà gan yóò ní ata ti kó ní mọ́kà alúlànà súnà torí ẹ ti mọ̀ súnà kí ni ìlànà ànábì kálukọ́ ọmọ pèpè níwọ̀n bá dọ̀ ntẹ́ ìranu wọn mọ̀ kó wọn sí tó alúlànà ó sọ pé alúlànà bídíà ó ti mọ̀ kí bídíà gan ò ṣe é tajà àtọ́ ń bídíà o àtọ́ ń súnà kálukú náà sọ pé ẹ̀jẹ̀ nílànà ti súnà wàásù nílànà ti súnà irọ́ ní pa ọ̀fẹ́ fi súnà yẹn pèrò wọlé ni o kì í sálù súnà kọ́ òǹgọ̀ ọmọ súnà o òǹgọ̀ ọmọ súnà o wọ́n máa ti dèmọ́ dínà ni wọ́n máa wá Akimu eléyìí tí wọ́n kàn káàkiri o pé Akimu ni Akimu tó ti kú ti pẹ́ tẹ́lẹ̀ omi ọmọ kò ti kú ti pẹ́. Wa alaikum salaam tó dáa tó. Àmì o. Ọlọ́jà rí yín pé àbà. Naam, jazakumullahu khairan. So ọlọ́jà rí yín pé àbá wa. So wọ́n ní ká máa so ìkarahun mẹ́nu ọ̀nà ká máa fi ìgbálẹ̀ kọ́ bẹ́ẹ̀ ayé ò tiẹ̀ sí yùn gan mọ́ torí àmọ́yé ilé táwọn olè ti wọ̀ tó jẹ́ pé ìgbálẹ̀ náà bẹ̀ fi ní ẹlòmíì sí léṣe. So ké wọ́n ní bídíà ní kì í ṣe bídíà ẹbọ tó yàtọ̀ sí bídíà ẹbọ hánrán. So wọ́n wá ní ṣé wọ́n lè máa kọ kéwú sẹ́nu ọ̀nà ṣe láníyàn pé kó tá a kọ ìsọ́ni tàbí ká hàn síbi ká wá gbé kọ́ nǹkan kan náà ni ṣùgbọ́n mo kàn kọ àyà kan sẹ́nu ọ̀nà kì í ṣe pé àníyàn pé ìsọ́ni so kíkà ni a máa ń fi ṣèṣọ Ayatul Kursi yóò á kà ní ìsọ́ni ẹ máa kà kúlẹ̀ oṣù kìíní kejì ẹ máa kà kì í ṣe àgbékọ́ tó bá ti ń di pé yẹn ń gbé nǹkan kọ́ ibẹ̀lẹ̀ ní ìrìn ọmọ wa so ìyẹn báwọn kọlọ̀ kó ṣàánú wa so mo rò pé tó ní wákà wọ́n ti àti yan báwọn so wákà lọ nínú ẹ̀sìn dáadáa so wàlúù sálàm. ìbéèrè tèmi ni pé wọ́n ní tá a bá ń ṣàgbé àkàmà àti sàrà ẹnì kan sọ fún mi pé ìṣèlú sàrà kan fún àwọn dábàá àti yẹgbẹ bí ọkà bàbà ó ní kèrèsè ìlúra ìgbé ká máa ṣe sàrà fún bàbá. Náà so sẹ́ẹ̀rí gbogbo nǹkan Yorùbá iní máa ń ní bá ni gbogbo ọwọ́ àṣàdúrà kan lọ fọ́ kinní kan fún dábà tàbí lọ sí sàrà kinní kan sàrà wulẹ̀ dá káfẹ́ràn kò ní nǹkan dá ṣùgbọ́n yìí máa lọ mọ́ pé tó o bá ti ṣe nǹkan báyìí lọ gbọ́dọ̀ ṣe ibẹ̀ làdáwò wa bẹ́ẹ̀ bá wà Mẹ́kà ẹ rí ara kinní àwọn kinní yẹn àfọ̀fọ̀ àwọn ẹyẹ wọn jẹ́ ọmọ gbalada ọ̀fọ́kà bàbà ṣùgbọ́n ẹni tí a ti àṣàdúrà tán ẹ wà lọ fún yọ àdúrà yẹn ti ní í ṣe wọ́n ti lọ máa ń jẹun kanu tó ti bá ní í ṣe kì í ṣe pé nítorí àdúrà làá fi lọ sí nọ́mbà ní kí òwú ẹ̀ máa ṣe sàárà kọ́ ọmọ fáwọn èèyàn ló ń jẹ ẹ bá máa rẹ́sì ha fáwọn èèyàn ẹ bá mi ṣe gbá ẹ bá mi ṣe gbá ẹ bá yìí ẹ fá nǹkan síta fáwọn ẹranko wọn jẹ kì í ṣe pé àwọn àmọ́ lọ mọ́ ìlọ́mọ́ ó ti ní pákéjì àwọn àfa àkẹ́tẹ́ ńlá jẹ̀nùnú so ìyẹn ni yóò fi wá wà very very careful torí pé kò sádùrà kẹta náà bí fáwọn sàbí tó wà pé tẹ́lá ti sàdùrà ìtàn o ẹ wà lọ fọ́n yọ̀ lẹ̀ ẹ wà lọ fọ́n kínní kan lẹ̀ so ànábì ọ̀ sọ́rí sọ́lá sẹ́lẹ̀ ẹ̀ńtà náà wíwà dé ti sọ́rí ìtumọ̀ pé yẹn jálù sùn náà tó fẹ́ lo mánú ẹ̀sìn òun náà ni pé kó dúró síbi táwọn bí fi sí so inshallah ibi tí a ti rí mọ ní òní náà so gbogbo àtàbà fẹ́ lọ Mẹ́kà àtọ̀tọ̀ sọ tọ́jú international ká pè wá so state ti close báyìí
ká pè kàbí ká tẹ́sì mẹ́sẹ̀jì pẹ̀lú ògbó ọlọ́run so àbáwá ń lo èyìnbó a pàdé lọ́ọ̀ ní half package la máa ń pè ọ̀sàrí kọ́ tíkẹ́ẹ̀tì a sì pàdé lọ́ọ̀ pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́run kọ́lọ́n balẹ̀kọ́lá kó ṣe nírọ̀rùn gbogbo gbígbéra náà àti state o àti international tó sùn ìbá ti parí báyìí láti ìbẹ̀rẹ̀ oṣù báyìí lọ ọ̀nà parí báyìí gbígbéra ni kọ́lọ́n balẹ̀kọ́lá kó ṣe ní ìrọ̀rùn fẹ́ ní kọ̀ọ̀kan wa. ayé tó dojú rú ẹjọ́ ayé kọ́ Ànábì ló sọ̀rọ̀ tẹ̀dá ògbà òdì tàbá tẹ̀lé ká tó lè sinmi gbogbo tí a wí láráyé ti gbọ́ gbogbo èèyàn tó yẹ kó gbà tí ó gbà gbogbo wọn náà ti kábàámọ̀ bọ́nú alhamdulillahi rabbil alamin àní ìrìjìbá ìrètò àlìbàṣírà fún ti alẹ́ òní àwọn tájà mẹ́tò wá ṣe tí gbọ́ wa adébàtì àmì ìnáwó bọ́tìnì wa tí wọ́n jẹ́ kí ẹ máa gbọ́ wa kétékété ńlẹ̀ fáta bá ní ìbéèrè kan àbí ìkejì lórí ọ̀rọ̀ ẹ̀sìn àbí lórí ọ̀rọ̀ hajj tó ní ṣe pẹ̀lú international a lè tẹ́ẹ̀sì àwọn sáàsù wa sórí nọ́mbà tí a fẹ́ pè jáde 070-1064-39 070-1064-39 òun ni nọ́mbà tí a lè tẹ́ẹ̀sì mẹ́sẹ̀gì sí orúkọ tèmi ní Ridwanullahi Muhammad Jami aka Májèbàjẹ́ oníwàkà sunna ìpàdé tó di ní ọjọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda tọ́lọ̀ ní déédéé aago 9 sí aago 10 bákan náà abẹ́rẹ́ àmàlẹ́kọ́lá kó sọ àyígbà náà lọ máa ṣẹlẹ̀. bẹ́ẹ̀ ni mùsùlùmí ilẹ̀kùn tún ti ṣí akú oríire.